Ijó ọpẹ́ yá o, ijó ọpẹ́ yá. Ijó ọpẹ́ yá o, ijó ọpẹ́ yá. Àmọ̀kẹ́ gbé bọ́dì sókè, ijó ọpẹ́ yá. Ijó ọpẹ́ yá o, ijó ọpẹ́ yá. Ijó ọpẹ́ yá o, ijó ọpẹ́ yá. Àmọ̀kẹ́ gbé bọ́dì sókè, ijó ọpẹ́ yá. Ọtí láti bọ̀ wá bá mi pàmọ́kẹ́ o. Afolashade o. Big 40 OPP ó pọ̀ papọ̀ pa kẹ́bíkẹ́ta ló kó pọ̀ kẹ́ o. Apọ́npẹ́pọ̀ ya ẹ̀wà lóbìnrin olójú èdè. Onínúure ọlọ́kàn ire afúnimáwo bẹ̀ o àti ìmì àtàjà o. Afolashade o. Mo ní òjòjòrè oníṣòwò kó mọ̀lẹ́ nẹ́jà kókókó láyọ̀ ta ni ó mọ̀ bẹ̀ wọn ọ̀bẹ níbẹ̀ ṣu. Ọmọ ayé ò wá ní rí ọ̀sàmù ní rí ọ̀bínú lọ́lé Elédùmarè ọba mi. Ó yá jẹ́ òṣìṣẹ́ rìn sólé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ìjẹ̀ṣà ńlá o. Ìjẹ̀ṣà mọ́dùwápọ̀ nẹ̀dá. Ìjẹ̀ṣà ṣeré ọmọ onílẹ̀ òbí tó gbó. Ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́rọ́kọ́ nìyẹn ọmọ olóbì kan wọ̀rọ́kọ́. Èyí tó bá fẹ́ tẹ̀ ní àwọ̀ sápò ẹni. Èyí tí ó fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú ìgbẹ́ bọ̀rà búkú amújẹun ni. Ìjẹ̀ṣà mọ́dùwó. Ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣà kan rí ìdí sáná lélẹ́wọ́ wá bàbá tẹ̀yìn tí mú lórí oko ni. Ìyẹn ló ń jẹ wọn nílùú Ìjẹ̀ṣà. Wọ́n ń porí kí lè bàbá tó bí ọlọ́mọ. Èmi ò mọ̀mọ́ ní kẹ́gbà Ìjẹ̀ṣà kí mọ̀mọ́ jòbí tó gbó tìgbó tìgbó tìgbó. Afolashade o. Ó ti wá sọdún eléyìí náà àṣeṣe tó ṣe lọ́lé Elédùmarè ọba mi ni. Ọmọ òní kú ìwọ́gbọ́n oníyàwó èrè lọ́lé Elédùmarè ọba mi. Megabyte Akewi lórúkọ tèmi jẹ́ Akewi tó ṣá pọ́npọ́n mo lògùn mo sọ ajílé tètè dògùn ní olùgòdì sàn aṣíwájú ìyá láyà o. Afolashade o kò wá níjà ṣe mọ́ lọ́lé Elédùmarè ọba mi.